lẹ́yìn gbogbo ètí mo ti wí mo ṣe àdúrà fún gbogbo àwọn àdúrà wa mo ṣe àdúrà fún wọn kí ọlọ́pàá kọ́ wọ́n pé òun ní ayé pẹ̀lú ọba wọn fún wọn ní ẹ̀sán rí àwọn tí wọ́n wà níbí yìí wọ́n bẹ náà wọn àwọn kan sì ń bẹ lẹ́kùn òsì níbí yìí àmọ́ yóò kó gbogbo pátá sí abẹ́ gbogbo àwọn afáwa náà tó jẹ́ pé àná lọ́wọ́ bá yọ gbogbo àtàjọ́ wọn kéwú látara wọn àwọn náà ẹni tí mo fi tọ̀tọ̀ dápọ̀ àwọn ṣéèkù wa فضيلة الشيخ مسلم مقدم الحسين حفظه الله ورعاه وبالعلم شيخ يرام عليه المدى فزاد واتنا عليه المدى وشيخ تقدم من عصر فيبقى له الذكر فيما تلا ويبقى له الذكر فيما تلا وكم من فتى wọ́n mú àpẹjẹ́ pé àfọ́ jẹ tí ọmọ fi aburúkọ àwọn ọmọ kéwú wọ́n jẹ́ pé àwọn ọmọ kéwú wọ́n sọ pé aburúkọ òun ṣe yíyo àfá àwọn olófin kọ́ wọn àwọn àfá àtàwà ní àgbàríkà lọ́wọ́ bá ṣe wọ́n kún òfin aburúkọ apá àpá dáadáa lẹ́fẹ̀ kọ́ wa fọ́bọ̀ sọ́wọ́n sáré wọn gbàgbà tí àwọn ọmọ kéwú ṣe fún ọgbà nígbà fún wọn wọ́n sọ́wọ́n sáré ìsáwọn lọ́wọ́ alẹ́kùn àfẹ́yẹ lẹ́yìn eléyìí mo tó sẹ́yà àdúrà mi sí gbogbo ẹ̀yà àfá àwọn náà bákan náà ní ìní mọ́ ṣàìdá kọ wa mo kí àwọn afáàní tí wà ní ẹgbẹ́ mi àwọn òsáàdó wa Sheikh Najmuddin Imran tí wọ́n jẹ́ olùdásílẹ̀ ilé kéwú Al-Hayy ilé kéwú tó wà tó jẹ́ ìsàfà àwọn obìnrin pọ́pàá ìsàn àfáwà nílẹ̀ sàrí àti oṣù kí àwọn Sheikh tí wà ní ẹgbẹ́ mi náà bákan náà Al-Mudir Al-Amir Sheikh Al-Fadl Ibn Saraqa àwọn ni wọ́n jẹ́ olórí Mu'assasatul Amana Al-Khayriyya tí wọ́n ṣe onígbọ̀wọ́ ìfúta wà mẹ́ ṣe ọ̀fẹ́dọ́ ṣùgbọ́n àpá ó kí yán ọlọ́pàá ìbàdí sẹ́lẹ̀ sáré ọlọ́pàá ìbàdí wọn pẹ́ ní àwọn ìgbìyànjú tẹ́ ìgbìyànjú fún Islam lọ́wọ́ ní fàárẹ̀ lóyún àwọn alábọ́wá sí ní ìjókòó tàwa yìí báyìí mo tún wá kí àwọn afá wa náà láti ẹ̀rọ àpapọ̀ ọ̀tọ̀ lọ́rùn náà mo kí àwọn ṣẹ́kù wa àgbàdì tí wọ́n jẹ́ akọ̀wé àgbà fún ìjọba àwọn pásítọ̀ àwọn Al-Khayriyya lọ́pẹ́ sí ní ẹ̀sàrí wọ́n kí àwọn àbáwọn tí a wá bá ní báyìí tí wọ́n ṣe pọ̀lú àtúnṣe Imam Zakariya Abdulbari wọ́n jẹ́ olórí wọ́n jẹ́ olùdásílẹ̀ ilé ike wọ́n tún jẹ́ ìmáàmù nínú mọ́sáàsí láti àwọn bẹ́ẹ̀ yìí Sheikh Zakariya Abdulbari wọ́n jẹ́ kí ẹgbẹ́ fún ọlọ́pàá sí ní ẹ̀sàrí mo tó wá kí àwọn bàbá ọ̀gá mi láti wà ní ẹ̀gbẹ́ wọn àwọn bàbá mi tí mo fi ọ̀tọ̀ dápọ̀ wọn Sheikh Sharafuddin tí wọ́n bẹ̀rẹ̀ bàtẹ̀ sẹ́yìn ẹ̀mẹ́ ìsàrẹ̀ ìsáfúnlọ́fẹ́ àwọn ṣe ìgbéró yìí fún ní òní ìbáyìí ọlọ́pàá ìpàdé sẹ́yìn ẹ̀sàrẹ̀ ọlọ́pàá ìsọmọ ọmọ yóò gbòrò ọgbọ̀n tí a fẹ́ sọ ọjọ́ kó sí wá láǹfààní ọjọ́ kó wúlò fún wa oríṣi tí ẹ̀dá máa ń ṣe lọ́jọ́ pé wọ́n ṣe ní ẹni rẹ̀ apá ènìyàn wa gbogbo tẹ́lẹ̀ tó kóyà àtàwọn míì tí wọ́n wọ̀ níbẹ̀ yìí náà tẹ́lẹ̀ tó ń ṣe ní ọlọ́run àbáyé dúpẹ́ torí pé kéèyàn ò gbó fọ́lọ̀ báyìí kéèyàn wọlé tó ń dákó ọkọ̀ wọn nìkan lò wọ́n máa fi hàn eléyìí orí tó ga ní ọlọ́ba ṣe yí ọlọ́ba kò ní ba orí náà jẹ́ ọlọ́ba ló jẹ́ kọjá pé àti ẹ̀há yìí ẹ̀há fọ́lọ́ ọba kò ní ṣe ní sáfóòrùn kò sì ní ṣe ní obìnrin burú lọ́wọ́ jẹ́kẹ́ jẹ́ obìnrin àgbàríkà
yóò wọlé àpé òní ayọ̀ kọ̀ ní ògùn tọ́lọ́ nìkan máa jáde lára yín lọ́mọ ọlọ́dún kí ó ní àgbàríkà lọ́dọ̀ wọn. àwa àti ẹ̀yin àti ẹran tó ti jẹ́ mọ̀lẹ́bí wa àti gbogbo mùsùlùmí pátá ọlọ́wọ́ sì wá ní ọmọ lẹ́yìn fún wa níbi sọ̀rọ̀ sálám tí a bọ̀ wọ ìdárò gbàdánná ọlọ́wọ́ síbẹ̀ lọ́wọ́ sọ́lẹ̀ àbá Muhammad sallam. ẹ̀yin olùgbọ́ mi tòótọ́ èyí tí ó jẹ́ àkọlé ìsìtì òun náà ni ọ̀rọ̀ lórí obìnrin àlùbáríkà obìnrin tí a ròyìn ẹ̀ pé obìnrin yìí ó obìnrin àlùbáríkà ni obìnrin àlùbáríkà ìtumọ̀ àlùbáríkà òun náà ni ìbùkún obìnrin tọ́lọ́ pọ́lọ́ ń bùkún tọ́lọ́ ń fún ní ìbùkún mẹ́pẹ̀ ní obìnrin àlùbáríkà al-mar'atul mubaraka obìnrin tọ́lọ́ ń dáadáa fún tọ́pọ̀ òun náà ni al-mar'atul mubaraka a ní èrò pẹ̀lú gbọ́lọ́ bí ní ilẹ̀ tààlà ẹ̀yìn ìyá wa tẹ́ jókòó ẹ̀m̀bẹ̀ lára wọn kọ́lọ̀ bá kọjẹ́ kí gbogbo tí ó tún máa jáde lára yín náà kọjẹ́ kí àánú ọmọ jẹ́ obìnrin àlùbáríkà ní ìsíwájú ní tá a fẹ́ rọra fi ìṣẹ́jú díẹ̀ sọ a fẹ́ dàn sí àwọn afẹ́ mẹ́nu báwọn àbẹ́ẹ̀ kan ìlé dáhùn